Yínká Quadri, Délé Òdùlé, Abbey Lanre, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ìkan ni wọ́n lágbo òṣèré. Ẹni tí yóò rí àárín àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń tọ́ ó gbìyànjú pọ̀ lóòótọ́. Yínká Quadri, Ogogo àti Délé Òdùlé ní gbogbo èèyàn máa ń rí lójú kámẹ́rà. Sorry o, brain behind gbogbo wọn náà Abbey Lanre ni. Bí ọ̀tún ṣe sinimá, bí ọ̀tún ṣe fíìmù, Abbey Lanre ni ó direct ẹ̀. Ó ní ẹ̀ka tí Ọlọ́run pín gbogbo wa sí. Ó ní ẹ̀bùn àmútọ̀run wa kálukú wa. Àwọn kan dá sí cinematography. Wọn ò fẹ́ràn kí wọ́n wà lójú kámẹ́rà, wọ́n dẹ̀ ń ṣe dáadáa ju ẹlòmíì tó wà lójú kámẹ́rà lọ. Cinematographer ni wọ́n. Àwọn ni máa ń do kámẹ́rà. Àwọn kan wọn ò ṣe ju sáǹdé lọ, àwọn kan wọn ò tàn jóná lọ. Light la máa ń pè wọ́n. Àwọn kan ò ṣe ju makeup lọ nídìí tíátà, wọ́n sì ń jẹun dọ̀la. Àwọn kan ò kúrò nídìí costume lásán làwọn mọ̀ nípa rẹ̀, wọ́n dẹ̀ ń jẹun dọ̀la. So àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún, àwọn mẹ́ta nù àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹgbẹ́ ni wọ́n, irọ̀ ni wọ́n, ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ̀ àti àpọ́nlé fúnra wọn. Yínká Quadri gba ọjọ́ tàbí ọ̀sẹ̀ tàbí oṣù lọ́wọ́ Ogogo ọmọ Kúlódò. Ogogo ọmọ Kúlódò gba ó dín díẹ̀ lóṣù kan lọ́wọ́ Délé Òdùlé. Ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, you will surely love them, you will always love them because wọ́n possess different qualities. Lágbo ìṣeré orí ìtàgé, ṣé ẹ gbàgbé nígbà tí mo wá lánàá, tí mo jẹ́ kó yé wa ni wípé lẹ́yìn ọmọ ìyàwó ẹbí Ogogo, Yínká Quadri ni yóò tún mọ̀ lára jù láàrin gbogbo wọn because oníkangun ló nìkangun, a máa súnmọ́ra ẹni jura wa lọ. So like I said, 85% Ogogo ó ti wọ káàlẹ̀ lọ lónìí. Mùsùlùmí ni, olùjọ́sìn olùfọkànsìn tòótọ́ ni Táíwò Hassan Ogogo. Òru òní ni wọ́n ti gbé òkú ẹ̀ dé ìlú ẹ̀ Ìlaró. Aago 10 ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìsìnkú. Ká ní wọn ò tètè sin Ogogo láago 10, ìlú Ìlaró ìbá gbàlejò kò ṣẹlẹ̀ rí. Kò sí ọ̀nà tí wọ́n bá gbé gbà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ńlá àwọn èèyàn bá ti wọ̀lú Ìlaró wá, ṣùgbọ́n àpò tí wọ́n fi ìsìnkú ọ̀hún sí kò jẹ́ kó rọrùn fọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n wọ́n mọ́nítọ̀ ẹ̀ back to back bí ètò ìsìnkú ṣe lọ. Yínká Quadri wọ́n láti bójútó náà. Ṣé náà kejì ọ̀tán ni? Ṣé náà kejì ọ̀tán ni? Ṣé náà kejì ọ̀tán ni? So ṣé náà kejì ọ̀tán ni?
So, like I said, wọ́n láti bójútó Yínká Quadri torí wípé ẹkún tí màánù yẹn sun lónìí nìkan bí ìgbà tó ọmọdé bá ń sunkún ni o. Ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti béèrè bóyá ikú Ogogo dùn Yínká Quadri tàbí kò dùn. So, kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí tí ò bomi ẹkún lójú bí èèyàn dorí ahun bó bá débẹ̀ yóò sunkún fa ìṣe nítorí nǹkan méjì. Kò sẹ́ni ó rorú ẹ̀ sógògó ni why ó yá jù ní ti ń tẹnu kálukú jáde nìyẹn. Gbogbo àwọn òṣèré ló lùbẹ̀ pa, kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ náà lọ. Àkàndọ̀rọ̀ Àwíkòǹkò, ẹ gbọ́ mi dáadáa, kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé oníkìlà kí bá ń gbọ́rọ̀ láfọ̀rọ̀ lọ, bó ògùn bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó. Gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrègbè odò ni ó tú fún. Kò sẹ́ni ó mọ ojú tọ́mọ̀dí òjò láì ṣe Ṣàngó. My brothers and sisters, nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé ìkan ńlá lọ láàrin wọn, kọ́lọ́run mọ́wọ́ òbí dúró. Àwáyé kú òsí, àṣẹ̀ṣẹ̀ tún lè máa sọ ilé yìí fúnra wa wípé gbogbo ẹni ó wá sáyé, God bless you sir, ni yóò lọ sálà kejì. So, kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé àgbà Òṣùgbó fọwọ́ okùn lélẹ̀? Kí làwọn tó ṣẹlẹ̀ kó tó di pé Táíwò Àsánù jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ lékú lọ́wọ́? Kò sẹ́ni tí kì í lọ́rọ̀ ìkẹyìn, kò sí, gbogbo ẹni tó máa kú ọ̀rọ̀ kan ni wọ́n sọ tí wọn ò fi ní sọ mí mọ́. Kí làwọn ọ̀rọ̀ tí Táíwò Àsánù sọ? Ó níyàwó ni kò níyàwó ni, ìyàwó ń bẹ nílé ẹ̀, ìyàwó ò sí nílé ẹ̀. Eléyùn ọkọ̀ jàǹtí èmi Àkàndọ̀rọ̀ Àwíkòǹkò lè tí mo lè nìkan dáhùn, ibẹ̀ yẹn dẹ̀ kọ́ ni mo bá wá lónìí. So now wọ́n bí Yínká Quadri lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ọdún 1959. Wọ́n bí Ogogo lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 1959. Wọ́n bí Délé Òdúlé lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 1959. Ṣé rí pé ó wà coincidental? Ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n dọ̀jọ́ jẹ́ ẹgbẹ́, elétò bí Ọlọ́run ò sí. Ọlọ́run mọ bí ṣe tó bẹ́ẹ̀. Tá bá jọ jẹ́ classmate, lo and behold, a lè má jọ jẹ́ the same age. Lọ́pọ̀ ọgbà a tó máa ń jẹ́ the same age bracket torí pé wọn ò bí àánú ilé kan náà. Sọ́n bá bí àánú ilé kan náà láì kìí ṣèbejì àlèwá lọ́jọ́ kan náà, máa ń bí ìbejì gan ìkan kọ̀ọ̀kan jáde kíkejì ò tó tẹ̀lé, tó dandan ni ká jura wa lọ. Ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ní respect tó pọ̀ fúnra wọn, kálukú dẹ̀ ló ń ṣe dáadáa nínú wọn. Nínú àrò mẹ́ta, ìkan ti fà wọn tó kù lẹ̀ lọ, kò séyìí tó yẹ kó kú nù wọn, kò sí rárá, torí pé
gbogbo wọn ni baálé ilé, gbogbo wọn ni breadwinner. Ẹ dákun ẹ bá mi share program yìí, mo fọlọ́run bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo fọlọ́run bẹ̀ yín. Mi ò tó yín bẹ̀ níṣẹ́ o, ẹ dákun ẹ bá mi share rẹ̀ ní wáyé tì. So Taiwo Hassan Ogogo kìí ṣe rọ́mọ́ kìí ṣàwàdà mọ́, ó ti wọ́ káàlẹ̀ lọ lónìí, ikú bàṣírí ẹ̀dá. Gbàtẹ́mi àtẹnìkan sọ̀rọ̀ lónìí, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ torí pé ń tọ́gbẹ́nu gbogbo èèyàn káàkiri ìlú lónìí, ọ̀rọ̀ Ogogo ni. Mo wá sọ fún tọ̀hún pé lóòótọ́ gbogbo aládágbádá kú, pàpà síbẹ̀síbẹ̀ náà kò sẹ́ni tí fẹ́ kú láàrin wa. Mo wá ní bí ò ṣe sẹ́ni tó fẹ́ kú láàrin wa o, ǹjọ́ nítọ́ mọ̀ wípé ikú nìsinmi. Nínú sinimá kan wọ́n kọ lórin, ẹni tí kú nísinmi, ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi. Bá mi mú bá kò ṣe é wí mọ́, bá mi má wò kò ṣe é sọ, ọjọ́ àbá tí kò nìyẹn dópin. Ẹni tí kú nísinmi, ẹni tí kú nísinmi o, ẹni tí kú nísinmi. Kò sẹ́ni tó fẹ́ kú, ṣùgbọ́n lọ́jọ́ tí ẹ̀dá bá ti kú, ọjọ́ náà nísinmi ti dé. Wàhálà ilé ayé òkun Ogogo mọ́. Ẹnìkan ni ó wọlé ìdìbò ní 2027 kò kan Taiwo Hassan mọ́. Iye kan làwọn ọmọ iléèwé ń san ní Redeemer University, kò gún Ogogo. Ráìsì tí wọ́n o kò kán mọ́. Wọ́n fowó kówó epo, wọ́n yọ owó kò lórí owó epo, kò sí ntọ́kàn ń bẹ̀. Wọ́n ní mọ́tò pẹ nìkan lójú ọ̀nà ibì kan, kò kan Ogogo mọ́. Ìkáyà sókè ò sí fún mọ́. Ó ti sinmi. Because kálá ìkú ni, kálá èèyàn kì í kú ni, tàbí kálá rọrùn fáwọn èèyàn kan láti mọ́ kú rárá. Ìyẹn bá pọ̀ nílé ayé o. Iṣẹ́ àkọsí ẹ̀dá tàbá kọ́kọ́ mọ̀ ṣe ń lé òun ni láti ṣiṣẹ́ dé ọ̀nà àfin jáde láyé. Ìdájọ́ àti mọ́ mímì. Ẹ má jẹ́ àkókò rárá. So now mo rí àwọn àpilẹ̀kọ kan tí wọ́n kọ́kà kí n tó sọ̀rọ̀ àsọkàn yìí. Alhaji Taiwo Hassan Ogogo worth anything ní dáadáa. Ogogo worth ní dáadáa. Mo lè sọ̀rọ̀ dáadáa nígbà tí mo dórí program yìí ni. Torí pé Ogogo worth tribute. Látàárọ̀ kùtùkùtù lónìí mo ti kò sí. Ẹ̀yin náà sáré wíwì tí mo ṣe, ó ń bẹ lórí ìtàkùn ayélujára. Bẹ́ẹ̀ bá kò lórí ètò ẹ̀ lọ wò Láwíkóńkó TV, ó sì wà Láwíkóńkó tẹlifíṣàn lórí Facebook. So ẹni ní as we mourn the painful loss of late Taiwo Hassan, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, let's pay close attention to Sayinka Quadri, Daddy Dele Odole, and the others in the Nollywood. Let's keep them in our prayers and watch over them during this delicate period. You won't truly understand why until you read this post to the very end. Reason yẹn tọkàn mi fi mú wá. Here comes the write-up of a man whose impact remains unshakable, unforgettable, and unbeatable. The life we live is sometimes beyond understanding. The life we live is truly a mystery. We came into this world on different days, from different places, with different stories. Ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa.
gbogbo àwa tá a jọ pàdé níbi tá a ti jọ ṣiṣẹ́ lónìí, gbogbo àwa tá a jọ pàdé nílé ìwé, gbogbo àwa tá a jọ lọ sáàfù, gbogbo àwa tá a jọ ṣiṣẹ́ níbì kan náà. We came from different places, from different wombs. Lọ́pọ̀ ọgbà ńgbà tí ọ̀rẹ́ bá di ọ̀rẹ́ ìmúmú la máa wí pé if a friend or a brother from another mother, ńgbà tọ́rẹ́ bá jinlẹ̀ la wí bẹ́ẹ̀. Ọ̀gbọ́n Yorùbá ní ọ̀rẹ́ ní dẹgbẹ́. Oríṣiríṣi ẹgbẹ́ tán máa ń pè ní ọ̀rẹ́ dẹgbẹ́. Ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gbé ẹja dẹ́gbẹ́ ilẹ̀. Gbogbo àwọn tó dẹ́gbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ Fiban pẹ̀lú Gbénga Adébóyè ló initiate ẹ̀, ẹja dẹ́gbẹ́ kan lẹ̀ fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà fi dá Fiban lẹ̀. Àjọṣepọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin wọn ló jẹ́ kí wọ́n ronú débẹ̀. Àjọṣepọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ kò ṣeé kó. Ẹni tó sì karùn-ún ńlọ dàbí ìyá wọn, òun náà ni Mama Rainbow. Ní tí mo mọ̀ ni mo ń sọ. Ìyá Rainbow is like their biological mother. Bó bá gbọ́ pé nǹkan ṣe kan nu yóò mọ̀ gbọ̀n káàkiri ni màmá yẹn. Ẹ dákun, nǹkan ò gbọ́dọ̀ ṣe Táyé o, nǹkan ò gbọ́dọ̀ ṣe Yínká o, nǹkan ò gbọ́dọ̀ ṣe Délé o, nǹkan ò gbọ́dọ̀ ṣe nìkankan lójú màmá yẹn. Wọ́n máa ń sọ pé abiyamọ ni Ìyá Rainbow. Òun kọ́ ló bí wọn o, ṣùgbọ́n ó pọ̀n wọ́n sẹ́yìn kí ìyá yẹn náà mọ̀ fọjọ́ lọ́jọ́ lọ. So, with different stories, yet somewhere, because gbogbo wa compliment ara wa nílé ayé ni. Mr. Samson Lásùnkànmí mi ní Whitey, God bless you sir. Era stick up mi mo appreciate. So, àwa láti wá compliment ara wa. Ẹ bọ́ mo yé sọ. Àwa láti wá compliment ara wa. Let me tell you a true life story. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tí wọ́n máa ń wá àṣìṣe ọ̀rẹ́ wọn, tí wọ́n máa ń wá ibi tí ọ̀rẹ́ wọn ó ti ṣubú. Ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀, ní tó sojú èmi lè yé. Lánàá mo brief ọ̀rọ̀ kan nípa lọ sí stage play lájàṣẹ́ ní Kútọ́nù, àtàlájì Yínká Quadri, àtàlájì Táíwò Hassan Ogogo àti Mama Rainbow. Mo dẹ̀ sọ fún yín pé àwọn ní star tá a fẹ́ fi tajà ń bẹ̀. Gbogbo ìgbà tá a bá ń ṣe rìhásà, a máa ránṣẹ́ sí wọn pé ẹ́skísà ń ta fẹ́ lọ ṣe lọ́hùn, ta fẹ́ lọ ṣe jó ta fẹ́ jó níta, ẹja jó nù lé. Wọ́n á sọ fún wa pé ká fáwọn date. Gbogbo ọjọ́ tá a mú wọn ò láǹfààní àti wá. Wọ́n ní a má wọ́rì pé táwọn bá débẹ̀ a máa narrate story fáwọn, àwọn dẹ̀ máa àti ẹ̀ dáadáa. Sure, kò sẹ́ni tó jí pẹ́pẹ́pẹ́ lójú oorun nínú àwọn tí mo dárúkọ tí ò ní heart perfectly. So, àwa ti dé sílẹ̀ sí Àjàṣẹ́ Port Novo. Ńgbà táwọn dé àríbá wọn bí tán wà. Aláǹfààní àti sọ̀rọ̀ púpọ̀ dìgbà tí gbogbo èèyàn ti sanwó wọlé tán. Ẹ̀yìn stage náà ti ń béèrè pé kí la fẹ́, kí ni story yẹn dálé lórí, kí ni táwọn máa ṣe. Lọ́jọ́ náà lọ́hùn-ún, Ogogo la fẹ́ fi gbá líìdì. Ṣùgbọ́n gbà tá a narrate story fún Alhaji Táíwò Hassan Ogogo kọ́ lọ́wọ́ dẹlẹ̀ fèèyàn rẹ̀. N tí bàbá sọ lọ́dún náà lọ́ọ̀ ni pé ó ti pọ̀ jù, pé n ta fẹ́ káwọn ṣe yẹn ti pọ̀ jù, àwọn ò lè sáré gbé sórí. Alhaji Yínká Quadri come to his rescue. Wọ́n tẹ́rí gba róòlù yẹn, akígbe ọba lásán l'Ogogo ṣe. Ṣé ẹ mọ̀ pé ìrètí wa ó pin, ìrètí wa ó dòfo t'Alhaji Yínká Quadri ò bá sí ńbẹ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ̀yìn, èkúrọ́ tẹ̀yìn ní fàǹfà t'Alhaji Yínká Quadri bá wo wípé kò lè ṣe náà nù, ẹ fílẹ̀. A wò ra wa nísìn.